àwa akọni online radio tv station ó dára bá ó gba yìí kárí ayé. àwọn yàtọ̀ sí pálí kíjìpá lọ́ba ẹ̀. àwa akọni online radio tv station ó gba yìí kárí ayé. àwa akọni online radio tv station iléeṣẹ́ rédíò tó ń gbé àṣà àti ṣe ilẹ̀ yorùbá àtàdúláwọ̀ lárugẹ. iléeṣẹ́ rédíò tó ń ṣojú ọmọ yorùbá níbi gbogbo káàkiri àgbáyé. fonírúurú ìkéde tí ẹ bá fẹ́ ṣe bóyá fún ọdún àṣà ni tàbí ìkéde ẹ̀sìn bíi church mọ́sálásí àtòníṣẹ̀ṣe onílé iṣẹ́ ńlá olókoòwò kéékèèké ẹ wá fún ìpolówó ọjà kájé ń wọgbà. àwa akọni online radio tv station kò síbi tọ́wọ́jà ìrìn òtó káàkiri orílẹ̀-èdè àgbáyé ni wọ́n ti ń gbọ́. àwa akọni online radio tv station wà lórí youtube ó wà lórí google play store fẹ́yìn tẹ́ ẹ bá fẹ́ download ẹ̀. bẹ́ẹ̀ sì lẹ lè rí gbọ́ lórí radio garden àti gbogbo social media ó wà lórí facebook. àwa akọni online radio tv station ẹ máa gbọ́. àwa akọni online radio tv station àjọjẹ ló láyé. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí. Àwa akọni rédíò tv, àwa akọni rédíò tv, ìkànnì tí ayé ń fẹ́, ibùdó àṣà, ibi tá a ti ń gbé àṣà àti ìṣe ilẹ̀ wa lárugẹ kí àṣà ilẹ̀ yorùbá kó má bàa parun, kó má bàa wọ̀ọ̀kùn, kó má bàa dìmẹ́rí. ṣùgbọ́n lọ́wọ́ yìí ṣe rí ẹ̀yin tẹ́ bá mọ̀ nípa bí a ṣe ń gbóhùn sáfẹ́fẹ́, tẹ́ bá fẹ́ kọ́ nípa bí a ṣe ń gbóhùn sáfẹ́fẹ́, bá a ṣe ń sọ̀rọ̀, tó o sì ní ẹ̀bùn, o fẹ́ jẹ́ kí àrà yìí ó kú mọ́ ọ nínú, mọ́ ọ bọ̀ ní iléeṣẹ́ àwa akọni rédíò tv lọ́dọ̀ Òtòǹpòrò bàbá Wìlẹ́sà. ṣe rí ní iléeṣẹ́ wa, yàtọ̀ sí pé a máa kọ́ yín bí wọ́n ṣe ń gbóhùn sáfẹ́fẹ́, tẹ́yìn náà bá ṣe tán ẹ tún ní àwọn ètò lórí rédíò káàkiri tẹ́ ẹ máa ṣe. tó bá ní kàkà ní méní méjì láwọn ọmọ tó ti àgbàlá iléeṣẹ́ àwa akọni jáde, wọ́n lé ní mélòó kan o. àwọn tí ń bẹ lẹ́kọ̀ọ́, Abẹ́òkúta, Ìbàdàn, ilẹ̀ Haúsá, ilẹ̀ Ìgbò, káàkiri àwọn gangan ti di ọ̀gá iléeṣẹ́ mẹ́. gbogbo ògo tọlọ́run ni. ìwọ náà wàá kọ́ nípa bí a ṣe ń gbóhùn sáfẹ́fẹ́, máa bọ̀ ní iléeṣẹ́ wa. ṣe rí ọ̀tọ̀ ni wọ́n ní bá fẹ́ dáṣọ ró ni, tó bá dáṣọ fún èèyàn tọrùn rẹ̀ là á wò. ẹ̀yin tẹ́ ẹ mọ̀ Òtòǹpòrò bàbá Wìlẹ́sà, ẹ mọ̀ pé nínú pèdèpèdè, nínú sọ̀rọ̀sọ̀rọ̀, nínú agbóhùn sáfẹ́fẹ́, ọ̀gá ni kinní kan o. kádùpẹ́ ní ti ètò pọ̀. tẹ́mọ̀ ọ̀tọ̀ ni pé kéèyàn fẹ́ kọ́mọ níṣẹ́ kó nǹkan mọ̀ ní ibi tá a ti kọ́mọ. ó dàbí ẹni tó fẹ́ kọ́yàn ní bí a ṣe ránṣọ tó nǹkan ò ní ṣọ́ọ̀bù tàbí tí ò ní máṣíìnì. àwọn ètò pọ̀ tó jẹ́ pé tí ẹ bá wá bẹ̀, ìràwọ̀ yín, ògo yín á tètè búyọ. nípa ìgbà tó bá gbọ́ yín níbí, wọ́n gbọ́ yín níbí. yàtọ̀ sí ẹ tún wo etí iléeṣẹ́ tèmi gangan lélẹ̀ tó ń pè ní àwa akọni rédíò tv. gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ dá lára níta ní àwọn terrestrial rédíò, láwọn rédíò tẹ́ ń gbọ́ káàkiri, ẹ ti kọ́ dá lára ń bí tó jẹ́ pé ẹ ti perfect, ẹ ti mọ̀. gbogbo ìgbà tẹ́ bá ti wá dé rédíò, ẹ̀rù ò ní bà yín, àyà ò ní fò yín. ẹ̀rù ò ní bà yín, àyà ò ní fò yín. ẹ dẹ̀ ṣe tí gbogbo ẹ̀ á dẹ̀ dùn, tí gbọ́ngbọ́n á dẹ̀ kàn sí. èló náà ló wo fọ́ọ̀mù. ṣe rí ojú òpó tẹ́ máa pè mí sí, òun náà ní WhatsApp nọ́mbà mi 080 75 21 46 40 080 75 21 46 40 lójú òpó tí ẹ pè Òtòǹpòrò bàbá Wìlẹ́sà sí. ìwọ náà mọ̀ fara sínú kú o.